إلهي يغوي روحه ودريه بأرض شفي من ثلاث وردوان وبعد فكير العالمين محمد سلالة عبدي إلهي صفوات أدناني وقد شاح بين العالمين جدوده وحتى إلى أدنان من بين أكداني أما هو إله العرش من ذري آدمين إلى صلب يفدي الله ثم إلى صلب يفدي الله من رجز شيطان ومن ذل نهرهم مصطفى متناكلا من أن طيب الاتقاء لطائر أردان إلى صلب يفدي لا ثم لهمه وقد أصبح والله من أهل الإيمان وكان عليه الله صلى مسلما يشيب شبابا فائقا كل غلمان فشاب بيوم مثل شهر لذبية وبعد ثلاث قد أقلت رجلان بنورك يا الله ندعوك جارة وبالمصطفى موجل هذه مع الآن وبالمصطفى موجل هذه مع الآن ولا يوني بتوتي ما أوكي يوني بتوتي ما لاموني في شاكوراني لشا lálùkùrìyánú fi ń gbé wọn ga ó níbi tó ti máa òkìkí ayé ó níbi tó ti máa làmúnigùn fi ṣàkóra nílẹ̀ ṣá lálùkùrìyánú fi ń gbé wọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعل المقامات جعل الكرامات حمدا يزلفنا إلى مقام الحسنى ويطيفنا ببركات أسمائه الحسنى والصلاة والسلام على سيدنا وحبيبنا ومولانا محمد نور الدارين ووارث الكونين وسيد الثقلين وإمام الحرمين الشريفين وعلى آله وصحابه ومن نهج مسلكه إلى يوم الدين آمين أدعوك بفو الله الحمد لله أفي الله كي النبي محمد صلى الله عليه وسلم الله كو ولا النبي صلى الله عليه وسلم gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n jẹ́ adá ọlọ́run àtànábì mà àlékún kí ọlọ́run àlékún kí ọlọ́run ọlọ́mọṣàbà ní ṣe fún gbogbo wọn. bàbá àgbà lámúnígun bàbá àgbà lágbàjì bàbá àgbà láàárọ̀ àfa àgbà sheikh tajul adab àfa àgbà sheikh tajul mumin bàbá àgbà dùnmà bàbá wa sheikh kamaluddin al-adabi bàbá wa sheikh adam abdullah al-ilori alekun kí ọlọ́run ọlọ́run bá ní ṣe fún gbogbo wọn. bàbá àgbà lámúnigun tòní ọlọ́run jẹ́mi ọlá wọn ogun ọlọ́run máa fa abúkú sẹ́mi àfa mi. mo kí ìkàlẹ̀ gbogbo àwọn àfa ńláńlá bàbá amadibo orí yín tóbi púpọ̀. ẹni tó bá tóbi tán yányán látọ̀run ni máa ń dánwò yìí tẹ́ ẹ dánwò yìí wò. bí aràrá ò bá fi agídí kún ọ̀rọ̀ rẹ̀ ọmọ ọdún 3 4 àdúgbò
ó lè rò pé gbẹ́ làwọn àmọ́ nígbà tó bá fọ́ ní etí àfa tí ọwọ́ rẹ̀ ìkámẹ́rà rún bàbá ìmọ̀dọ́lá tó hàn lẹ́kẹ̀ẹ́ báyìí tó dàbí ìgbà tí àrá tó kọlù yàn yóò mọ̀ pé ẹgbẹ́ òun kọ́ lélẹ́yìí ọwọ́ arúgbó lọ́wọ́ burúkú yìí. bàbá mọ́fàlú tí ẹ̀yin ni mo fẹ́ kí bẹ́ẹ̀ bá sodidi àfààní rò ní ẹ ti sá lọ ẹ sọ pé ẹ fẹ́ tọ̀ ni. ibi náà bá ti ń fún wa ní kẹ́límọ́tì wàjísà ábẹ̀rẹ̀ ìpẹ́ta ló níwàásí gan. láàmì àtúntò ẹni mọ̀ oníwàásí ó ti fara dàtí bàbá rówó lò da ìmọ́lẹ̀ tí bàbá jísọ gba ọ̀rọ̀ gbà á sọ̀dọ́ náà ló ń dalẹ̀ láàmú látàárọ̀ yìí oníwàásí ó ti wò pé ẹ dákun kí ló kù tá a tún wí tí ò bá fara yóò ṣàdúrà ní tí ẹ bá ṣàfà yóò nítọ̀ àdúrà làwa ṣe ń bí i lónìí mo ní wáàsí náà pè ọ́ fún wọn kì í ṣe special prayer àmọ́ yín máa ń yíwọ́ bẹ́ẹ̀ ń gbà mí ọlọ́run ló ṣe yín ní èèmọ̀ ló ṣe yín ní òkè ọba tó ṣe yín lókè ọba máa ń fàlù tí kó má padà sọ yín dilẹ̀ làkọ́rísẹ́ mi iná bí àwùsọ fi ń làkún kàmúláti fàṣàrà náà má sẹ̀mí iná hùwà áyá náà bàbá máa ń fàlù tí mi ń kọ́ búlì ru yá ti kún nílìnà mawaddatakum fàlì udhinu tàṣàkù kọ́bùlà lè àìní àyà náà èmi ò pàdé yín rí kájọ jókòó báyìí àmọ́ mo ti ń gbọ́ àwọn al-awsaful hamida gbogbo ròyìn dáadáa tá a máa ń fẹ́ gbọ́ nípa àfa gidi nípa àfa tọlọ́hun gbogbo ròyìn náà láti ń gbọ́ nípa yín ká tó mọ̀ yín báyìí máa ń fàlù tiẹ̀ pẹ́ lórí ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run mo kí gbogbo àwọn ẹni ọlọ́run ṣe sùúrù tí bàbá wa jísọ gba ọ̀rọ̀ tí wọ́n kí sínú àmọ́ tí wọn ò dákọ̀ wọn sínú máìkì nítorí ipá àkókò náà kéré púpọ̀ ẹ dákun àfojúdi kọ́ o àkókò tó kéré òní o torí ẹ̀ mo fi sọ fún àfa àsòdó pé kán lọ jókòó lẹ́ẹ̀kan irú ọ̀dọ̀ ọmọ dìbò nìkan náà lélẹ́yìí ti lè ṣẹlẹ̀ àti ṣe kẹ́límọ́tì wà jísà máa o àmọ́ níjọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ò tí ì rìnà rí wa ni mọ́ dìbò ti sọ pé èèyàn ni wa ẹni tó dá wa pé kán ti rí wa náà kí ló dé tó mọ̀ gbàgbé àná ò ní pẹ́ lórí ọlábàhùn bàbá Mádìbò bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ bàbá Mádìbò bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ ẹnìkan kì í ṣe irú èyí kó màmá lábọ̀ bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ. bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ. Mádìbò bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ ẹnìkan kì í ṣe irú èyí kó màmá lábọ̀ ṣe náà ni ẹ sì máa ṣe lọ. filẹ̀ onílù dákun ohun tí ò ní jẹ́ àdáwọ̀ náà lóhùn gbogbo ohun tó ń sọ lẹ́yìn wa là ń gbọ́ wọ́n fẹ́ pè wá sí wàásù ládùúgbò yín tó ló ní ìgbéraga kò ní gbé kọlù. bàbá àdúgbò mo ní ẹgbẹ́ tẹ́ bá ti ń sọ fáwọn èèyàn pàdà olórí ibùdó ẹlòmíì ni tó bá ti ń sọ fáwọn èèyàn pàdà máa rántí sọ fún wọn ohun tó ṣe fún wa tá a fi dá sí ọ. wáyé tí wàá pè mí ní wàásù látòdìdí Èkó lọ sẹ́dẹ̀ tí wàá fi 4,200 kò náà mi 4,200 mo dẹ̀ lu epo 60,000 kó kọ̀ ṣé wàá pè mí ń jọ mi kì í gbé kọlù mọ́ bá bó o pè mí bẹ́ẹ̀ lómi ẹ̀ ń tọ̀hún ti jẹ̀gònú ẹnìkan sẹ́ndì owó kan sí mi lánàá bàbá ó lóun retí mi ní wàásù ní mo fọkọ àdúgbò náà ṣe sàrà gbàtọ́ ó náà wọlé mo sọ àwọn ọmọ pé owó yìí ò tó gbé mi jáde ẹ lọ ra chicken wá kí n sì mú 5 alive lé lórí bàbá báwọn èèyàn bá lóyàn tó tán àwọn náà ni wọ́n mọ̀ sọ tí ò dá nípa èèyàn àwọn ìgbà kan bẹ wáàsí kan méjì náà là á gbà nítorí ká má bàa disappoint ẹlòmíì tó pè wá tá a dáhùn òun náà ni yóò mọ̀ sọ àwọn èèyàn káàkiri pa ní ìgbéraga nísìnyí báyìí àtúwọ̀n ń gba wáàsí mẹ́ta à ń gba mẹ́rin à ń mánéjì ẹ̀ síra wọn èyí tí mo wá lájẹ́gúnlẹ̀ ń jọ o
ṣéwù ti bínú tán àfáà aláwọ̀ gálíbù 7:30 lálẹ́ mọ́dé ẹ̀tún ẹ̀yin náà lẹ́tún wá ń sọ fáwọn èèyàn káàkiri pé ṣé yóò para rẹ̀ ni ẹ̀wọ̀n àmọ́ náà bí Ádámù o bàbá Rówólò gbàtà ń pè wá tààrà yìí dáhùn wọ́n ń pè wá lórí ìgbéraga gbàtà tún wò pé ká mọ yọ síra wọn nítorí ẹlòmíràn tó lóun nífẹ̀ẹ́ wa tó nídìí wa wọ́n tún sọ pé sáàpàrà wa ni. bàbá Mádìbò láàrin ìṣẹ́jú méjì kí lẹ ní tẹ́ fi kó gbogbo wa jọ lónìí bẹ́ẹ̀ bá ní ọ̀rẹ́ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wa tó ní kálukú òní. àná Muhammad láàrin àwọn sàhábà níjọ́ kan ànábì kọjú sí Abubakari ó ní ya Abubakari bámi àgbà Kọ́ládé ó ní ya Abubakari ó ní wa Abubakari ó ní law kuntu muttakhidhan qalilan law kuntu muttakhidhan qalilan latakhadhtu Abubakari qalilan. ohun tó bá jẹ́ pé èmi Muhammad law kuntu muttakhidhan qalilan tọ́lọ̀ ń bá lè yọ̀ǹda kí n yan ayò latakhadhtu Abubakari qalilan. ó ní Abubakar ní ìbáyàn láàyò ó wá kọjú sí Umaru ó ní yá Umaru ó ní má sàlákìtà fajjan kọ́tún illa sálàkà ṣaitọ́nù fajjan gẹ́gà fajjik. ó ní wa Umaru ó ní tó bá ń tọ ọ̀nà kan lọ báyìí ó ní àṣetọ́nù ò ní gbabi tó gbà yóò gbàbò mí ní torí kò ní fẹ́ ṣàgbákò wọ Umaru. ṣé Mádìbò kí ni Abubakar ní tànàbí fi ní tọ́lọ́mbá yọ̀ǹda kóhun mú yàn lọ́rẹ̀ẹ́ Abubakar lòun ò mú lọ́rẹ̀ẹ́ irú tó wà lára Abubakar tá nẹ́bí fi ní òun lòun ò mú lọ́rẹ̀ẹ́ tán bá ní kóhun yan ayò irú ẹ̀ ló wà lára yín bẹ́ẹ̀ nìkan bá ní Mádìbò ṣe òun olórí ibú ẹ̀ dání. èmi máa ń wo àfáà yìí ni pé ẹ̀yin náà máa ṣe bí èèyàn díẹ̀díẹ̀ ká lè mọ̀ pé èèyàn ní èwo ní kéèyàn máa wù àbí màláíkà àfáà tó mọ kéwú tó mọ̀ ọ̀rọ̀ sọ àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo òde tó bá lọ ó fẹ́ lọ náwó ń bẹ̀ ni. gbà táwọn èèyàn mọ́mọ́ náà ni Mádìbò náà fi ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ tẹ́yìn bá sọ pé òun fẹ́ máa náwó nísìn eléyìí ibú làwọn àfáà sí i wọ́n gbé kó níná láwùjọ àwọn àfáà ní ìsínú máa fi ṣe father of the day yìí chairman of the day chief host mo níbo la ti ṣe wá sí dé tó ló fẹ́ lò mí ní chief host lọ lo ṣéwù rẹ èmi ẹ ṣe spiritual father ta ni spiritual father yìí lecturer ni mi ẹ jẹ́ mọ́ ṣe wá sí lọ́nà bàbá ṣe dé 70 80 a máa ṣe spiritual father báwọn spirit wo níbẹ̀ lára mi tí màá fi ṣe father lórí ìjókòó. Ṣéhù Mádìbò torí bàbá máa ń fàlú tí ẹja ṣàdúà ọlọ́run kó wọlé ànẹ́bì ìràwọ̀ ní òṣùpá ní tí gbogbo wa ń pé tì ọlọ́run kó dákun gbogbo àdánwò tí ó ṣẹlẹ̀ èmi máa ń yọ ọjọ́ mòlídìí Mádìbò sọ́tọ̀ ni mi ò fẹ́ gbà wá sí mọ́ ọjọ́ náà rárá torí pé àfáà yìí ti dáa jù àti bàbá wa ti sọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀ ní dààmú ẹ̀rẹ́ ti sọ́lẹ̀ kiri ẹ ti dáa jù ohun tó fà tá a fi rọ̀ fún yín nù tá a fi gbà fún yín nù o ọlọ́run ní gba ìwà yìí kò lára yín láyéláyé ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run ọlá alukurahani mi ò mọjọ́ tí wàá sí di àmọ́lì tó pè wá fún yàn tó tún sọ pé ṣéwù tẹ bá ti gbowó kò náà nánú kọ̀sámú náà ni o yá sàlám ọjọ́ òtún ni wàá sí dìbà lélẹ́rì ibú àfa mi ẹ dákun ẹnìkan lóun fẹ́ pè yín ládùúgbò wa ẹ wá jọ kó tó di pẹ́ di ẹja yanjú ẹ lórí fóònù báyìí tẹ bá ti gba owó kò náà mo ní pàṣẹ ń bẹ̀ o ẹ dákun Mádìbò ṣe bẹ́ẹ̀ rí Mádìbò gbogbo gbà láwọn ajégúnlẹ̀ yìí àyọwó fún Mádìbò rí yóò tún máa náwó fún wa ni kí là ní gbà fún ẹni bẹ́ẹ̀ fún gbogbo gbà tá a bá sì ń wá ajégúnlẹ̀ nítọ̀sán tòru ẹni tó mú wa wá ajégúnlẹ̀ nìyí ẹni tó mú wa wá ajégúnlẹ̀ nìyí mi ò ajégúnlẹ̀ àmọ́ àmọ́ wọn ìpè wá ń bẹ̀ bàbá Al-Bashir ọ̀rọ̀ yín ò ní dàrú bàbá Mádìbò ọlọ́run kó wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run kó wọlé àlùkùránì lọ́dọ̀ ọlọ́run gbogbo àdánwò tí ó ṣẹlẹ̀ tá a fi ní rí yín jókòó tì mọ́ ọlọ́mọdé ó kàn wá o ọlọ́mọdé ó kàn wá o ọlọ́mọ fi kú yín má fi ṣàdánwò fún wa má fi kú tiwa náà má fi ṣàdánwò fún yín ọlọ́kùránì lọ́dọ̀ ọlọ́run ẹ bá mi sọ pé onímọ̀lúdì kò ní kú. Onímọ̀lúdì kò ní kú. tẹ́mi ò bá ti dá wákà kò tí ì pé
so ohun náà fi bí àwa nù ọ̀ ní bínú ní ìsòdó onímọ̀lúdì kò ní kú. onímọ̀lúdì kò ní kú. bàbá Arówólò onímọ̀lúdì kò ní tẹ́. onímọ̀lúdì kò ní tẹ́. Ṣéhù Mádìbò kò ní kú. Ṣéhù Mádìbò kò ní kú. Ṣéhù Mádìbò kò ní tẹ́. ọba dúpẹ́. Ṣéhù Mádìbò kò ní tẹ́. títí la ó máa ṣàdúrà. títí la ó máa ṣàdúrà. títí la ó máa ṣàdúrà fún. títí la ó máa ṣàdúrà. ohun mẹ́ta lẹ̀ dáhùn wá bàbá Kọ́ládé. ohun mẹ́ta bàbá dúpẹ́. ẹ̀dá ń wowó ẹ̀dá ń wowó ẹ̀dá ń wó mọ̀ mẹ́mọ́sá ẹ̀dá ń wá túbọ̀ tán re mẹ́mọ́sá ẹ̀dá ń wá mọ́bò Mádìbò kí ikú má pa yín ẹ ṣeun kí ikú má pa mí o bàbá dúpẹ́ káàrọ̀ má ṣe yín ẹ sátán káàrọ̀ má ṣe yín o ìyàwó Mádìbò kí a má jẹ yín bàbá dúpẹ́ kí a má jẹ mí o owó ipò bàbá kó sì má ta yín ẹ ṣeun bá mi kó sì má ta yín o kájọ máa ṣeré wa lọ kájọ máa ohun mi kì í dákẹ́ wọn dówó dúró ni ṣeré wa lọ kájọ máa ṣeré wa lọ ẹ̀jẹ̀ mi nìyẹn kí n gbọ́ o ẹ̀jẹ̀ mi nìyẹn kí n gbọ́ o fún Ṣéhù Mádìbò bàbá dúpẹ́ ìtún lónìí kan tún yín ṣe tuntun lónìí kan tún yín ṣe ìfà lónìí kan fà yín mọ́ra àìbínú kógún wa tààrẹ kógún méjì ọ̀gá bàbá kógún mẹ́fà ọ̀gá wáṣẹ́ adúgbẹ́ orí ló ń túmọ̀ ẹnu òjò ọ̀nà ní túmọ̀ ẹsẹ̀ o káyì ìmọ̀ tún ìmọ̀ jọ ìmọ̀ ẹni ní ìwọ̀n kì í dalẹ̀ tán bá lọ bẹ́lẹ̀ mọ́ wọ́n á fi jó ìyẹlẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ yà wọ́n á fi jó ìyẹ̀rùn mọ́ Mádìbò bọ́wọ́ wọn bá tẹ̀ mí o wọ́n á fi jó ìyàlárè àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ Mádìbò wọ́n wá jọ ń pẹ́ mọ́ ẹ mọ́ olóko jẹ wọ́n ń pa Akíntọ́lá ọmọ ogun wọ́n ń pa Jíọ̀dá ọmọ Àkàlàmọ́ba wọ́n ń pa Sàkádàdẹ́ ọmọ báyìí Ìjẹ̀bú Mèrè odò Gòlùkẹrẹ Ajagun lólòdé ọ̀run bó bá ṣe pé tìyẹ Ṣéhù Mádìbò náà bá ń darí jọ wí àdéhùn ní ikú ń gbọ́wọ́ ọwọ́ tí ṣìgìdì bá gbé àdétì ló máa ń dé ayọ̀ tí ìlàyọ̀ ewúrẹ́ kọ́lọ́ ń dàgùn mọ́ padà lẹ́yìn. ó má gbàgbé ọ̀rọ̀ tẹ́ ẹjọ́ sọ. Nìmíyà ẹgbẹ́ Màìkíyà oríṣiríṣi nǹkan wíyà là ń rí láàyè yìí o